Ẹ̀yin èèyàn lè káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo nìkan? Gist tèmi èyí tá a gbọ́ òun ni àwọn ìyàwó kábíyèsí tó jẹ́ ọ̀rẹ́ bàbá wa Erinlá. Gbogbo wọn wá sí inú palace láti wá support Queen Naomi fún àṣekápá ètò èyí tí wọ́n ń ṣe fún wọn láti fi padà sí inú palace. Ẹ̀yin náà mọ̀ pé ìgbà tí Queen Naomi máa kúrò nínú palace, wọ́n bínú nítorí àwọn ìgbésẹ̀ èyí tí kábíyèsí ń gbé. Ṣùgbọ́n látìgbà yẹn wọn ò tí ì padà sí inú palace. Ìtorí ẹ̀ ni wọ́n fi ní tó bá máa padà sínú palace ó ní àwọn nǹkan èyí tí wọ́n máa ṣe fún wọn láti fi padà. Wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀, wọ́n ní àṣekápá ẹ̀ òun ni wọ́n wá ṣe. Wọ́n ní gbogbo àwọn ìyàwó kábíyèsí yìí tí wọ́n yí kábíyèsí ká, wọ́n ní wọ́n wá dúró láti support wọn ní inú palace. Bí ìyàwó kábíyèsí Ẹlẹ́gùṣì, àwọn náà wá. Wọ́n ní gbogbo wọn náà wà ńbẹ̀. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé Queen Naomi èèyàn tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ àwọn èèyàn ni. Àwọn èèyàn náà dẹ̀ nífẹ̀ẹ́ wọn nítorí pé wọ́n ní ìrẹ̀lẹ̀, ẹ̀mí ìrẹ̀lẹ̀, wọ́n dẹ̀ ní ẹ̀mí ìtẹríba. Ìtorí ẹ̀ náà ni kábíyèsí wọ́n fi ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí wọ́n padà sí inú palace pẹ̀lú prince wọn Tádéníkáwò. Bí a ṣe gbọ́ allegedly. Wọ́n ní wọ́n ti ṣe gbogbo àwọn ètò tán. Wọ́n ní àṣekápá ẹ̀ èyí òun ni wọ́n ń ṣe. Pé Queen Naomi máa padà sí inú palace ní oṣù tá a wà yìí. Gbogbo nǹkan tó yẹ kán ṣe náà ti ń ṣe. A sọ fún yín wípé kábíyèsí gan tó fún àwọn family wọn ní ọ́fíìsì nínú ààfin wọn. Wọ́n ní wọ́n tiẹ̀ tún gbé owó kalẹ̀ láti fi máa bá àwọn ètò yìí lọ. Bí a ṣe gbọ́ wọ́n ní gbogbo nǹkan tó yẹ kí kábíyèsí ṣe pátápátá òun ni wọ́n ti ṣe nítorí pé wọ́n fẹ́ kí ìyàwó wọn àti ọmọ wọn kan padà sí inú palace. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin èèyàn mi ní ilé lóko àti ní ẹ̀yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV. Àtúndé, Mashola Gist TV. Àtúndé, bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Àtúndé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o, Àtúndé, Mashola Gist TV, Àtúndé. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ kàn sí wa ní masholagist.tv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà. Torí pé à ń polówó ọjà lọ́lọ́kan òjọ̀kan. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Bí a ṣe ń sọ lọ, wọ́n ní gbogbo àwọn ìyàwó kábíyèsí tí wọ́n yí bàbá wa Erinlá ká. Wọ́n ní gbogbo wọn wá support Queen Naomi nínú palace fún àṣekápá ìkẹyìn ètò tí wọ́n ń ṣe fún Queen Naomi. Èyí tí ó yẹ kí wọ́n ṣe fún wọn láti fi padà sí ààfin. Wọ́n ní òun ni wọ́n ń ṣe fún wọn. Wọ́n ní gbogbo wọn wá dúró tì wọ́n. Ẹ mọ̀ pé gbogbo èèyàn pátápátá ló ti miss Queen Naomi àti kábíyèsí. Gbogbo àwọn èèyàn, irú àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀ gan. Gbogbo bó ṣe máa ń ya fọ́tò pọ̀, gbogbo ẹ̀ láti miss. Gbogbo àwọn activity tó máa ń ṣe nínú palace, gbogbo ẹ̀ láti miss. Gbogbo èèyàn dẹ̀ ni, kì í ṣàwá nìkan. So àwọn ìyàwó kábíyèsí lápapọ̀ yìí gan, àwọn gan ti miss gbogbo wọn. Àwọn nǹkan tó máa ń ṣe. And yàtọ̀ sí yẹn, ẹ̀yin náà mọ̀ pé Queen Naomi jẹ́ èèyàn kan tó jẹ́ pé èèyàn nífẹ̀ẹ́ nítorí pé ìwà wọn, wọ́n máa ń wu ìwà
bí èèyàn Ọlọ́run. Ọmọ Ọlọ́run ni wọ́n dẹ̀ tún máa ń wu ìwà bí èèyàn Ọlọ́run. Kò dẹ̀ sí ẹni tó máa rí wọn tí ò ní nífẹ̀ẹ́ wọn. So ìtorí ẹ̀ ni gbogbo wọn fi wá support wọn. Ìgbà tá a gbọ́ gist ní ká mú wá fún yín. A dẹ̀ ní kí a fún yín ní update gbogbo àwọn nǹkan tá a ti ń sọ látẹ̀yìnwá. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run gbogbo àdáwọ́lé yín á yọrí sí rere o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.